A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) ti sún ọjọ́ ìdìbò gómìnà àti ilé ìgbìmọ̀ aṣòfin tí ó yẹ kí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ yìí sí ọjọ́ 18 oṣù tí a wà yìí. Àjọ yìí fẹnukò níbi ìgbìmọ̀ wọn tí ó wáyé lánàá ní ìlú Àbújá lẹ́yìn tí ilé-ẹjọ́ ti fún wọn ní àṣẹ láti ṣe àtúntò ẹ̀rọ Bimodal Voter Accreditation Machine (BVAS). Wọ́n tẹ̀síwájú wípé INEC nílò ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ láti fi ṣe àtúntò ẹ̀rọ wọn lẹ́yìn tí wọ́n ti lò ó fún ètò ìdìbò ààrẹ ní ọjọ́ 25 oṣù tí ó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ tó ń gbẹ́jọ́ lórí ìdìbò ààrẹ tí a mọ̀ sí Presidential Election Petition Tribunal ti dá Ọdún dupò ààrẹ lábẹ́ òṣèlú Labour Party Peter Obi lọ́wọ́ kọ́. Obi ni a gbọ́ wípé ó ń bẹ ilé-ẹjọ́ láti má ṣe gba àjọ elétò ìdìbò INEC láàyè láti ṣe àtúntò ẹ̀rọ BVAS títí di ìgbà tí wọn yóò rí àrídájú àlàyé orí ẹ̀rọ náà, ṣùgbọ́n ilé-ẹjọ́ kọ̀ jálẹ̀. Ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta ilé-ẹjọ́ náà ṣàlàyé wípé àìmáṣe àtúntò ẹ̀rọ náà yóò dènà ètò ìdìbò mìíràn tó ń bọ̀ lọ́nà. Wọ́n tẹ̀síwájú wípé INEC ti fi dá wọn lójú pé gbogbo àlàyé tó wà lórí ẹ̀rọ náà kò lè yingin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Báǹkì àgbà Central Bank of Nigeria (CBN) ti sọ̀rọ̀ wípé owó àtijọ́ àti owó tuntun ti di níná papọ̀ báyìí. Olùdarí ilé-iṣẹ́ náà, Acting Director of Corporate Communications, Dókítà Isa Abdulmumin ló sọ eléyìí di mímọ̀. Ó sọ àsọdájú wípé àwọn ilé ìfowópamọ́ ti bẹ̀rẹ̀ sí pín owó méjèèjì fún àwọn oníbàárà wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post. Ààrẹ Muhammadu Buhari ti fi ìbánikẹ́dùn ránṣẹ́ sí àwọn oníṣòwò ẹ̀yà ara ọkọ̀ tí ìjàmbá iná ṣẹlẹ̀ sí lánàá ní ọjà Akérè ní agbègbè Àpápá ní ìpínlẹ̀ Èkó. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Garba Shehu gbé jáde ni ó ti sọ wípé ikú alábòójútó ọjà náà bà òun nínú jẹ́ gidigidi pẹ̀lú pípàdánù ọrọ̀ ajé olówó iyebíye. Buhari gbé òṣùbà fún ìjọba ìpínlẹ̀ Èkó àti iléeṣẹ́ panápaná fún iṣẹ́ ribiribi láti dènà títànká iná náà sí àwọn agbègbè tí ilé epo àti ilé mìíràn wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune. Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọ̀jájá kejì Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì jáde pẹ̀lú àwọn olórí rẹ̀ láti fi sàmì ayẹyẹ Ọjọ́ àwọn Obìnrin Lágbàáyé tí a mọ̀ sí International Women's Day. Ọọ̀ni ṣe àfihàn yìí lórí ẹ̀rọ alátagbà rẹ̀ Instagram pẹ̀lú oríṣiríṣi àwòrán òun àti àwọn olórí. Ó wá ṣàlàyé wípé ó yẹ kí wọ́n fún àwọn obìnrin ní ọ̀wọ̀ àti àtìlẹ́yìn tó péye láti lè mú àyànmọ́ wọn ṣẹ. Ọba náà tẹ̀síwájú wípé àyájọ́ ayẹyẹ Obìnrin Lágbàáyé túmọ̀ sí ṣíṣe ìpinnu láti fún obìnrin ní àǹfààní àti láti ti obìnrin lẹ́yìn kí ìlérí ọjọ́ ọ̀la wọn lè wá sí ìmúṣẹ. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé láìsí obìnrin kò lè sí ìgbé ayé ìrọ̀rùn láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune. Ìròyìn yàjóyàjó tó ń dé sétí ìgbọ́ wa jẹ́ kó di mímọ̀ wípé ọkọ̀ bọ̀gìnì akérò ìlú Èkó Lagos State Bus Rapid Transit tí a mọ̀ sí BRT ni ó jánà pẹ̀lú ọkọ̀ ojú irin tí ènìyàn méjì sì jáláìsí lójú ẹsẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ sì fi ara pa. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní òwúrọ̀ ní Ọjọ́bọ̀ ní agbègbè PWD ní Ìkẹjà. Àwọn òṣìṣẹ́ ìjọba ìlú Èkó ní BRT náà kó kí ìjàmbá ọ̀hún tó wáyé. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.